إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ tá ń bá lọ. Ìpín ẹlẹ́ẹ̀kejì níbi fi'lul mudha'af ibẹ̀ náà la dé tá sì ti mú af'alul madiyya tá ti mú a lọ. So ní báyìí a lọ sí ojú bọ́ọ̀dù láti lọ mú àwọn tó kù insha Allah. Náà ní ilé ẹ̀kọ́ tó kọjá ibi tá a dé náà ni àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí. So lónìí insha Allah a bẹ̀rẹ̀ láti fi'lun madi ọkùnrin kan tí a dojúkọ. A fẹ́ mú fi'lun madi ọkùnrin kan tí a dojúkọ wá. Iṣẹ́ méjì láàsì. Iṣẹ́ aláwọ̀kọ́ àlọ́ mú fi'lun madi ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá pẹ̀lú kàtú sílẹ̀. Òun náà ni fárọ̀rọ̀ àtìmọ́dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù rọ́fọ́ì tó ń tọ́ka sí ọkùnrin kan tí a dojúkọ. Òun náà ni anta àtìmọ́dé. Tí dọ̀máìrù rọ́fọ́ì bá ti wọlé tọ̀ fi'lun madi yóò fún láàmù lè fáìlì rẹ̀ ní sọ́kún. Adórí láàmù lè fáìlì àbá fatiha àgbàdànù fún sọ́kún. Bákan náà a ń tó wà níbi anta àgbàdànù tàbá wá dà pọ̀ yóò wá di fàrọ́gítà. Ọkùnrin kan tí mo dojú kọ ó ti sá lọ ó ti yé sí. So èèyàn lè bi èèyàn bẹ́ ọkùnrin àbí méjì èèyàn nínú kíláàsì. Máa ń làkà fàwọ́kítà wàkítà ìrìn kí ló yẹ tó sá lọ́gbà ẹ̀. Máa ń làkà fàwọ́kítà wàkítà ìrìn kí ló yẹ tó sá lọ́gbà ẹ̀. Sẹ́yìn kó ti sá lọ sẹ́yìn fàwọ́kítà ni a lò. So a fẹ́ mú fi'lun madi àwọn ọkùnrin méjì tá a dojú kọ wá. Iṣẹ́ méjì láàṣì. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ mú fi'lun madi ọkùnrin kan tí kò sí bí báyìí wá pẹ̀lú kàtú sílẹ̀. Àtìmọ́dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù rọ́fọ́ì tó ń tọ́ka sí àwọn ọkùnrin méjì tí a dojúkọ. Òun náà ni antuma. Àtìmọ́dé. Tí dọ̀máìrù rọ́fọ́ì bá ti wọlé tọ̀ fi'lun madi yóò fún láàmù lè fáìlì rẹ̀ ní sọ́kún. Adórí láàmù lè fáìlì àbá fatiha àgbàdànù fún sọ́kún. Bákan náà a ń tó wà níbi antum àtùmá àgbàdànù tàbá dà pọ̀ yóò wá di fàrọ́gtùmá. So àwọn tá a bá ń bá wa lọ á gbogbo kíní náà ló wà nínú tírà wa. So ó ti ṣe kó má yí ẹlòmíì tẹ́lẹ̀ ìwọ̀n bá ṣe ń wọ́n yé ń sìn insha Allah yóò ti máa yé. Fàrọ́gtùmá àwọn méjì ti sá lọ. Ó ti ń sìn bóyá Abdullahi àti Muhammad. So a kà sọ pé kí ni fàrọ́gtùmá ẹ̀yin méjì ti sá lọ.
ó ti ń sìn máa lakuma faraktuma kí ló ṣe yín tẹ́ ń sá tẹ́ sá lọ so ti ń sìn bí wọ́n sá fún jíjà kan láti jíjà yẹn pọ̀ tán padà wá wá nínú fásilù àwọn afẹ́ bí wọ́n gbà kí ló dé tẹ́ sá lè máa ta faraktuma kí ló dé tẹ́ méjì sá lọ ó ti ń sìn so má sì máa lòdì lọ́wọ́ wa nìyẹn so inshallah a fẹ́ mú fílùn máa di àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí àdójúkọ wá àkọ́kọ́ lọ mú fílùn máa iṣẹ́ méjì láti iṣẹ́ aláwọ̀kọ́ lọ mú fílùn máa di ọkùnrin kan tí kò sí ń bẹ̀rẹ̀ wá pẹ̀lú kàtú sílẹ̀ náà ní fàrọ̀rọ̀ àti múdé iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú tọ̀máìrò wọ́fẹ́ tó ń tọ́ka sí ọkùnrin kan tí àdójúkọ tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀ àdójúkọ náà ní antum àtẹ̀mọ̀dé tí dọ̀mí wọ́fẹ́ ìbàdàn wọlé tọ̀fẹ́ ló máa dí yóò fún láàmúlẹ̀ fẹ́ ilẹ̀ ìrìnsọ̀ àríwí láàmúlẹ̀ ilẹ̀ àfáfátíà agbádá náà fún sọ́kàn bákan náà antum wà mẹ́ agbádá tàbá dáa pọ̀ yóò àdì fàrọ́rùtùm àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí mo dojúkọ yìí ẹ̀ ti sá lọ abẹ́mú fún inú máa di irú fàrọ́rùtùm yìí náà sí báyìí lápèjúwe alọ́nà lónà Qur'an tabalọ́wọ́ Suratul Ahzab aya 16 Suratul Ahzab Allah subhanahu wa ta'ala sọ mẹ́rin pé قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل so Allah ní ìwà náà sọ fún wọn o sísá tí wọ́n ń sá yìí ń sá fún kú kò lè ṣe wọ́n láǹfààní kankan lọ́dí síbẹ̀síbẹ̀ lójú ogun tẹ́ ń sá fún kú in faraqtum min al-maut ẹ bá máa sá fún kú jù bẹ́ẹ̀ lọ abẹ́ ń wá kán mọ́ pa yín kò lè ṣe yín láǹfààní o so ta fẹ́ lò bẹ́ẹ̀ ni faraqtum ẹ̀ ti rí so káà náà lọ wò ó so Allah máa ń lò dáadáa nínú Qur'an náà lọ́tí ẹ̀sẹ̀ so báwọn náà bá tún rí ká tún lọ wò ó so afẹ́ mọ́ fẹ́ ló máa di obìnrin kan tí àdójúkọ wá òṣìṣẹ́ méjì láti ṣe aláwọ̀ kan lọ fẹ́ ló máa di ọkùnrin kan tí ó sì ń bíbá ìwá pẹ̀lú kátú sílẹ̀ ó náà ní fàrọ̀rọ̀ àti múdé ìṣẹ̀lẹ̀ kejì á lọ sínú ọ̀dọ̀ mẹ́rọ fún ẹ̀ tó ń tọ́ka sí obìnrin kan tí àdójúkọ ó náà ní àǹtí àti múdé tí dọ̀mí wọ́n fi ìgbàtí wọlé tọ̀ fún ìlú máa dí yóò fún láàmùlẹ̀ fi ilé rẹ̀ ní sókun adó láàmùlẹ̀ fi ilẹ̀ bá sókun agbàdà náà fún sókun àbá Fatiha agbàdà náà fún sókun bákan náà àǹtó àbí àǹtí agbàdà tàbá dàpọ̀ yóò wá di fàrọ́rìtì ó ti sá lọ tó bá ti sọ fún ọkùnrin pé fàrọ́rìtà á sọ fún obìnrin pé fàrọ́rìtì bóyá bí ọmọ wa bóyá ẹnìkan wá ọ wá ni ọmọ yẹn wà bẹ́ẹ̀ rí ẹni yẹn àbí ó kàn sáré lọ dọ́jì ẹ̀ sáré tí ẹni yẹn fi lọ tálejò yẹn fi lọ ìwà fẹ́ sọ fọ́mọ yẹn obìnrin sì ni pé kílé tó sá lọ ó ti ń sìn limaza fàrọ́rìtì kílé tó sá lọ fàrọ́rìtì so ìlà sọ ẹ̀dẹ̀ lọ́wọ́ so afẹ́ mọ́ fún ìlú máa di àwọn obìnrin méjì tí àdójúkọ wá iṣẹ́ méjì láti ṣe aláwọ̀ bá lọ́mọ fún ìlú máa di ọkùnrin kan tí ó sì ń bẹ̀ wá pẹ̀lú kàtú sílẹ̀ náà ní fàrọ̀rọ̀ àti múdé iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú ọ̀dọ̀ mẹ́rọ fún ẹ̀ tó ń tọ́ka sí obìnrin méjì tí àdójúkọ náà ní àǹtúmà àti múdé tí dọ̀mí wọ ìfìlẹ̀ àti wọlé tó fẹ́ ìlú máa dí yóò fún láàmùlẹ̀ fẹ́ ilẹ̀ rẹ̀ ní sókun alówí láàmùlẹ̀ fi ilẹ̀ àfáfátíà agbàdà náà fún sókun bákan náà àǹtó wà ń bí àǹtúmà agbàdà tàbá dàpọ̀ yóò wá di fàrọ́rìtùmà oníyẹn so ká lò gẹ́gẹ́ mo ṣe lò síwájú náà so àwọn fílù tó bá dẹ̀ jọ náà ká mi sọ pé a rí wọn lọ bẹ́ẹ̀ náà tó abẹ́wọ́ fílù máa di àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bẹ̀ wá iṣẹ́ méjì láṣẹ
iṣẹ́ aláwọ̀kọ́ aláwọn fẹ́ ló máa di ọkùnrin kan tí ìfẹ́ ló mú abẹ́mọ́ fẹ́ ló máa di àwọn obìnrin tí wọ́n pọ̀ tá a dojúkọ wá iṣẹ́ méjì láti ṣe aláwọ̀kọ́ aláwọn fẹ́ ló máa di ọkùnrin kan tí ó sì ń bẹ̀ wá pẹ̀lú kátó sílẹ̀ ó náà ní fàrọ̀wọ̀ àti múdé iṣẹ́ lẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀mẹ́wọ̀ fún yìí tó tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ tá a dojúkọ náà ni àtúnnà àti múdé tí dọ̀mí wọ́n fún ìbá tí wọlé dọ̀ fún ẹlú mọ́dín yóò fún láàmùlé fi ilẹ̀ ẹ̀dùsọ́ adó láàmùlé fi ilẹ̀ bá fàtíà agbàdà náà fún sọ́pọ̀ bákan náà àǹtó àmì àtúnnà agbàdà tàbá àdàpọ̀ yóò wá di fàrọ́gùtúnnà àwọn obìnrin mi tán pọ̀ tá a dojúkọ ìgbà ti sá lọ so ẹ jẹ́ ká ṣàkólé kan ẹ̀kọ́ yìí àwọn ẹ̀kọ́ yìí náà ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣe àfẹ́kù rẹ̀ lónìí tó fi di pé wọ́n máa tú ìtùkùtù fún wọn lẹ́yìn bó tó ṣe wà yìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń fi pamọ́ gẹ́gẹ́ bíi pé ó special ó ti yé sìn tó sì jẹ́ pé bí ká gbé èdè lábáwá yìí ó ti yé sìn àǹfààní ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ so ẹ jẹ́ ká ṣe àkólé kan rẹ̀ so wọ́n fọ́kànlá lọ́wọ́ wàhálà so nǹkan tó wá ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ sì ni pé ó ku èmi tí mò ń sọ̀rọ̀ àtàwọn àpọ̀ tá à ń sọ̀rọ̀ ìsàlẹ̀ yìí ò lè tó kọ méjèèjì bí a máa pa kàmẹ́ lókè so abẹ́mú fún ìlú máa di èmi tí mò ń sọ̀rọ̀ wa iṣẹ́ méjì láti aláwọ̀ àkọlọ́mọ fún ìlú máa di ọkùnrin kan tí kò sí bíbẹ̀ wá pẹ̀lú kátó sílẹ̀ ó náà ní fàárọ̀ ọ̀rọ̀ ọ̀nà ní fàrọ̀rọ̀ àjẹmúdé ìṣẹ̀lẹ̀ kejì á lọ sínú ọ̀dọ̀ mẹ́rọ̀ fún yìí tó tọ́ka sí ibi tí mo sọ̀rọ̀ ọ̀nà ní àná àjẹmúdé tí tọ́ mẹ́rọ̀ fi àti wọlé tọ́fẹ́ ló máa dín yóò fún láàmúlé fẹ́ ilẹ̀ ẹni sọ́kadó láàmúlé fẹ́ bàbá tí a gbọ́dọ̀ náà fún sọ́kún bákan náà àná yìí aṣọ di tá a ló máa tù dàbà àdàpọ̀ yóò wá di fàrọ́gùtù àwọn obìnrin èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo ti sá lọ gbàtà bá bí a pé fàrọ́gùtà límà ó sá lọ nítorí kìnnìkìnnì àìpé kí ló dé tó fi sá lọ láti pé àgbo sá lọ nítorí nǹkan báyìí ni ó á ní fàrọ́gùtù nǹkan tá a sọ nìyẹn fàrọ́gùtù so inshallah ẹ jẹ́ kí àmójútó bẹ́ẹ̀ náà tó wá ku àwọn àtàkọ̀ tí à ń sọ̀rọ̀ so fàrọ́gùtù sí ni omi ó sọ òun lọkùnrin náà ṣe kí ni ó sọ díẹ̀sìn so àfẹ́mú fún ìlú máa di èmi tí mo sọ̀rọ̀ wá iṣẹ́ méjì láti ṣe alága lọ́mọ fún ìlú máa di ọkùnrin kẹtí ó sì bíbẹ̀ àpáta ń sọ̀rọ̀ iṣẹ́ méjì láti ṣe alága lọ́mọ fún ìlú máa di ọkùnrin kẹtí ó sì bíbẹ̀ wá pẹ̀lú kátó sílẹ̀ ó náà ní fàrọ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ kejì á lọ sínú dọ̀mẹ́rọ̀ fún yìí tó tọ́ka sí àwọn àpáta ń sọ̀rọ̀ ó náà ní nahnu àjẹmúdé tí dọ́ọ̀mì wọ́n fi àti tọ́fẹ́ ló máa dín yóò fún láàmúlẹ̀ fẹ́lẹ̀ ẹ̀rẹ́ sọ wáyé láàmúlẹ̀ fẹ́lẹ̀ àbáfá tí a gbọ́dọ̀ náà fún sọ́kún bákan náà nánú yìí aṣọ ti náà pàtí alif mẹ́dínà dàbà àdàpọ̀ yóò wá di fàrọ́gínà àwọn àti àpọ̀tà ń sọ̀rọ̀ yìí àti sálọ so inshallah bíbá yìí láti dá ẹ̀kọ́ dúró ní òní tó bá tún di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ á tún máa bá lọ láti bí al-af'alul mudari'ah àwọn wọ̀ṣí tí a ṣe lọ́wọ́lọ́wọ́ inshallah. Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.